ọba ńlá tó lọ́kànrin kẹ́sẹ̀ arúgbó ń gbani agbómọ̀tì ọba mi abánimúlẹ̀ mọ́dání kìkìdá ògo kìkìdá gbára ọba mi ti ń gbani lọ́jọ́ ogun balẹ̀. ó tún di ìlú Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé lọ́dọ̀ ọmọ ọlọ́jọ́ bíi tòní àmọ̀rí tèmi. ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá ọwọ́ kẹ̀mbẹ́rẹ́ bí ìjà. ìlú ìbíkúnlé àṣeyẹ òwú bíi Olódùmarè. ń bí wọn lọ máa jọrọ sùn ọmọ àjẹgbẹ́jà kara ń fi kara ń fọ́rin mu. Adéṣẹ́wà wọn ní kàn bàbá yín ọmọ jà ń jọ sí àfìgbà tó ja gbogbo aládùúgbò lógun nítorí pé ìran bàbá yín ìbánisọ̀rẹ́ ìmúnilọ́sọ́jú ogun. ọmọ Dáṣọ́lá wọn nílùú bàbá yín ló lè gbẹ́ ń jàre olóhùn. ìdí nìyí táwọn èèyàn mi fi ní bí ẹlẹ́rìí kí n tó mọ̀ wọnú ìlú yín lọ nítorí wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń gbára lélẹ̀ ń gbára oko. àmọ̀rí wọn láláyé lẹ́lọ́mi títẹ́rù tọmọ aláìpọ̀ mú ń bá ṣe jùlọ lómi abúmubùwẹ̀ nílùú bàbá tí. òkú àṣeyọ tòní àmọ̀rí tèmi. àìmọye ẹni tẹ́ ẹ lọ́ṣọdún tó lọ tí ò sí mọ́ lọ́dún yìí. ọlọ́njẹ́wò rojú kó tún ráàyè ṣe. mo mọ̀ bọ́ dúpẹ́ Adéṣẹ́wà tèmi. kò bọ́ lórí àárẹ̀ bẹ́ẹ̀ ni ò bọ́ lórí ìbànújẹ́. mo bọ́ dúpẹ́ o ọmọ Dáṣọ́lá ó rí bá ti ṣe. ó sì rọ́nà gbégbà. ayé ò ní béèrè tán fi sí ọ lọ́wọ́lọ́wọ́ rẹ. ìdààmú ò ní débọ̀. ọmọ tí ó sanjọ́ lẹ́lẹ́dùn àwòṣíá ò ní kúkú àìtọ́jọ́. ó pẹ́ láyé ó sì rí bí iresẹ́rù rẹ kà. ò ní ṣílẹ́yà iṣẹ́ rẹ ò ní dìṣẹ́ lógún Ọlọ́run. àmọ̀rí ó ti ṣe tọdún iná bí tẹlẹ́kàn ló kú ojàre. ó ṣe tẹ̀mí nínú owó ayọ̀ àtàlàáfíà. ọmọ Dáṣọ́lá adùn èdè làwọn fáǹsì tèmi ń pè mí. aláṣẹ àtolùdarí iléeṣẹ́ AMAP Entertainment Concert. iṣẹ́ tiwa ní ká fèròjà sáyẹyẹ ká darí ayẹyẹ lọ́nà tó unique. ṣe ni kó o mọ̀ fáwọn èèyàn rẹ lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ mi kíkì owó máa ń wọlé wìtìwìtì ká sì jọ lọ́rọ̀ àjọsọ lórí ayẹyẹ wọn. ṣálága àdúró làwọn fẹ́ ká bá wọn ṣe níbi ìgbéyàwó ni tàbí tìjókòó bó sì jẹ́ birthday package náà ni kò sóhun tó lè ń bẹ̀ Ọlọ́run ló fi rán wa. happy birthday Kàbírà ọmọ Dáṣọ́lá mọ̀rí Adéṣẹ́wà tèmi àṣe ṣe tún ṣe lókè.